ransom wàláhì ẹ̀rànà ní mo fi gbogbo ẹnu wí gbogbo ọtọ́ bá ń wò mí yìí ìwọ náà ṣàǹfààní lórí fídíò kílìpù yìí pé ọwọ́ bandit ò ní tẹ̀ mí ìwọ náà ṣe ládùúgbà o torí ẹ̀ tọ́wọ́ bandit bá tẹ̀ wàláhì ismabilahi lezi ilà wà wọn àtúgbòrò rẹ̀ mọ́ wàláhì àwọn gbòrò rẹ̀ mọ́ àwọn tẹ́ ń wò yìí wàláhì apààyàn ni wọ́n àwọn tẹ́ ń wò yìí wàláhì ẹ̀rànà ni wọ́n bandit àdúrà tẹlifíṣẹ́gun bandit wà ànábì ti sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam wàláhì tẹ̀yìn bá ń ṣe àdúrà méjì yìí wàláhì ọwọ́ bandit ò ní tẹ̀yìn wàláhì wa rabbil Kaaba àwọn sẹ́nu létí wa alhamdulilayi gbogbo ẹ̀yin tẹ̀yìn náà ń gbọ́ mi náà ẹ̀yin lè máa ṣàdúrà yìí recommended by the prophet of Allah Muhammad sallallahu alayhi wa sallam kí lè làdúrà náà ní pé bẹ́ẹ̀ sí wo mi ìwọ náà kọ́ subscribe sórí péjì pé pẹ̀lú ògùdọ̀ ọwọ́ tí mo fi subscribe sórí péjì Imam Olúwakẹ́mi TV pẹ̀lú ògùdọ̀ ọwọ́ náà ní ní stroke inshallah bákan náà ojú tẹ́ fi ń wò mí yìí tẹ́mi náà fi wọ̀ yìí náà pẹ̀lú ògùdọ̀ ọba Allah kò ní gbà nínú ẹnì kọ̀ọ̀kan wa inshallah ẹ bò dálẹ̀ ẹ ṣàrẹ̀ kọ́ máa jẹ́ àǹfààní fún gbogbo àwọn tó bá kù náà àǹfààní tó bá kù náà ni ó máa jẹ́ oríire fẹ́yìn náà ni ó máa jẹ́ gbígbàdúrà fẹ́yìn náà ni ó máa jẹ́ àlùbáríkà fẹ́yìn náà kò sí jẹ́ bandit o wàláì kò sí jẹ́ bandit àdúrà tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ ṣẹ́gun bandit ọ̀ ń bẹ ànábì ti sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam gbogbo àdúrà tá à ń sọ yìí wàláì gbogbo òṣè ló wúlò fún kì í ṣe lórí bandit nìkan ìwọ tó bá ní ìpèníjà kan tí tọrọ wọn bá fẹ́ yíwọ́ ìwọ ṣàdúrà tánàbì sọ yìí sallallahu alayhi wa sallam bákan náà ìwọ tẹ́kọ̀ bá ń ṣe kankan lọ́wọ́ tí kẹ́kẹ́ bá ń dàrú mọ́ lọ́wọ́ àbọ̀ ọ̀bá ní fọkànbá lórí tó bá ń ṣe ìwọ ṣàdúrà yìí wallahi summa billahi alladhi la ilaha illa huwa ọlọ́wọ́ fọ ní ìṣẹ́gun òfò ọlọ́run tó lẹ́yìn òfin búra fọ ẹ̀yin ọmọ ìyá mi ẹ má jà fàdúrà ṣeré àdúrà tàbí ṣeré Nàìjíríà lọ́wọ́ ọ̀tá fi tàwọn kan wàláì ọwọ́ torí pọ́n ṣeré náà wọ́n fàdúrà ṣeré ni tábà nígbàgbọ́ nínú ọlọ́run tá ń pè ní ìmánu billahi wọ́n fọ́ ọlọ́run tó lẹ́yìn mi búra fún yín wàláyì súnmọ́bí láìlẹ̀dí láìláìlá ọlọ́run ọmọ ọdún ó ti yàn àìlédò tọ́lọ́run má lọ́jọ́ káyé wọ́n dá lọ́jọ́ káyé wọ́n rí báyìí Nàìjíríà lọ́jọ́ káyé wọ́n rí báyìí o àdúrà táwọn ẹbí sọ yẹn bàá dàkọ̀ ẹ̀ fún àǹsì ẹ mú gègé ìkọ̀wé yín dání báyìí tí wọ́n pè ní pen àyítákàdá tí wọ́n pè ní paper ẹ mú méjèèjì ẹ mú dání wàláyì súnmọ́bí láìlẹ̀dí láìláìlá tí ẹ̀ máa ń ṣàdúrà yìí wàláyì ọlọ́run ó fi yẹn borí bandit gbogbo àtàlọ́ ọmọ ilé ẹ̀kọ́ yálà ní kámpọ́ọ̀sì ni o ní secondary school ni o nínú ilé ni o ládùúgbò ni o àbí nígboro ẹ fàdúrà ẹ fi lé wọn lẹ́nu mi ò ní rush láti wí mi ò ní sáré láti wí rárá tọ̀ ẹ̀yin ló mọ̀ pé gbígbàdúrà ṣe kí ni o ọ̀nbẹ́nu Islam wàhálà gbígbàdúrà ọ̀nbẹ́nu Islam àwọn ẹ̀ka ṣe kí ni o ká mọ̀ tara wa jẹ ìrẹ́ àbátọ̀ ń gbọ́ mi ọ̀rọ̀ ń fún ọ̀nà láti lè wí ìwọ ọ̀mọ́tọ̀ ń gbọ́ mi ọ̀rọ̀ ń fẹ́ yín náà láti lè wí ẹ fàdúrà ẹ fi láwọn ọmọ yín lẹ́nu bákan náà táwọn àwọn afẹ́ kóònù lé wa ẹ jẹ́ ká tẹ́wọ́ báyìí ká ṣe dùá ká bẹ lọ́hùn ká gbígbóló yìí wallahi súnmọ́ billahi alladhi la ilaha illa huwa wọn bá dápọ̀ ní armed robbers zero ni kí wọ́n pẹ́ armed robbers zero kidnappers zero bandits zero ransom zero wallahi ẹ̀dẹ́ àti nígbàgbọ́ nínú ọlọ́run ẹ̀sìn nígbàgbọ́ nínú àdúrà yìí wallahi ẹ wá wo ṣẹ́gun ọlọ́run victory on bandits yorùbá ṣe pé nìyẹn ìṣẹ́gun lórí àwọn kí ni lórí àwọn bandits bó ṣe jẹ́ nìyẹn kí ni làdúrà náà ni pé ọ̀dà púpọ̀ ká ṣe ká gbé àgé àlùwàlá wa ká ṣe àlùwàlá ìwé tó máa fọ aláǹfààní ẹ jẹ́ ká ṣe nafil tí wọ́n pè ní supplication prayer tàbá ṣe tán ká wá ṣe àdúrà yìí ṣé tí mú tákàdá yín dání pẹ̀lú gègé yín máa kọ́lẹ̀ lẹ́yìn rẹ̀ sọ pé bismillah Rahman Rahim ẹ jẹ́ kí n tún wí pé bisimilayi Rahman Rahim ẹ bẹ́ẹ̀ jẹ́ kó dàrú báyẹn o ẹ ní Allahumma ẹ má kẹjú láti kọ́ ẹ gbé Allahumma inna naj'aluka fi nurihim wa na'udhu bika min sururihim ẹ̀yẹ́ kí tuntun wí méjìlá dúrà yẹn o àkọ́kọ́ nìyẹn tàkà kún mẹ́ta pé Allahumma inna naj'aluka
fi nurihim wa na'udhu bika min zururihim. ẹ̀yẹ́ tó wí kẹ́lẹ́ bá gbọ́ dáadáa ẹ má rọ́ ṣara yín kẹ́ ẹ farabalẹ̀ kọ́ dáadáa àdúrà yẹn kẹ́ ẹ máa wí tàbí kẹ́ ẹ máa play fáwọn ọmọ yín lójoojúmọ́ ìwọ náà wí kó tó kó nbí lé kó tó kó lé rẹ wọ́n yẹ kó bí iṣẹ́ tó wí náà ìtọ́rọ̀ ọ̀run ni sọ pé bismillahir rahmanir rahim àdúrà kan náà tí mo sọ náà ni o allahumma inna naj'aluka fi nurihim wa na'udhu bika min zurihim ìyẹn kọjá àkọ́kọ́ nínú àdúrà wọ́n lẹ́ẹ̀kejì nínú àdúrà náà jẹ́ pé talisman ni lórí gbogbo òṣè ni ànábì lọ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam pé kò sí ẹgbẹ́ pàdúrà ìṣètọ́lọ̀ ò lè bí àbùkátà ìgbàgbọ́ ni kí ni wo àwọn oníbàjẹ́ àwọn ilé àwọn dìdèrè àwọn ọlọ́àkọ̀ságbára kan ọlọ́ọ̀bà alágbára ọba tí ń pààyàn tí ń fẹkún pààyàn ọba aláà mọ́ sọkún sínú àṣìṣe àlámọ̀rẹ́ ayé ẹnì kọ̀ọ̀kan wa o insha Allah rahman àyíkéjì nínú àdúrà ní kí ni o bisimilahi ladhi la yadurru máa ismihi shay'un fil ardi wala fi samai wa huwa as-sami'u al-alim ojú àná lọ ẹ̀yìn kí n tó wípé bisimilahi ladhi farabalẹ̀ kọ́lẹ̀ bisimilahi ladhi la yadurru máa ismihi shay'un fil ardi wala fi samai wa huwa as-sami'u al-alim ọjọ́ méjì wá wà lẹ́ẹ̀kẹta bẹ̀rẹ̀ náà láyà al-Qur'an wallahi súnmọ́ billahi alladhi la ilaha illa huwa mo ní àáfà kan sudanese ni àwọn sheikh ni àwọn eléyìí tí wọ́n èémú kan mọ́kan wàhálà ṣẹlẹ̀ báyìí náà ni wàhálà yẹn pọ̀ nílẹ̀ haúsá jọ́nà lọ́hùn ọlọ́run wá ṣe dùbà sọ́lọ́hùn àyà kan lọ́ka àyà mélòó kan lọ́ka náà al-Qur'an ni o wàhálà ọlọ́run sì bí àbùkátà náà ó láwọn tí wọ́n lé bọ̀ pẹ̀lú ban ó ti bọ̀ sínú ìran wàhálà ibi tó jókòó sí ibẹ̀ ni wọ́n gbà kọjá lọ ibẹ̀ jẹ́ pé wọn àti ìdí kankan ṣe fún Allah to be rabbil Kaaba kí náà nìkan náà ni pé súrà kan nínú al-Qur'an ni o tẹ́ bá wo àwọn súrà wọ̀nyí nínú al-Qur'an ó jẹ́ 100 kan àtẹyọ mẹ́rìnlá ṣùgbọ́n nù àwọn 100 kan àtẹyọ mẹ́rìnlá yìí súrà kan ṣoṣo péré iná lẹ́ẹ̀ka ń bẹ̀ kí náà ní súrà náà ní kéde náà ní súràtù Yasin súràtù Yasin ẹ sí láti ìbẹ̀rẹ̀ rẹ̀ pé bismillahir rahmanir rahim Yasin wal qur'anil hakim innaka laminal mursalin ala siratil mustaqim ẹ sì níbi àyà 9 níbi faghshaynahum fahum la yubsirun ìbẹ̀lẹ̀ ṣe dé faghshaynahum fahum la yubsirun wallahi súnmọ́ billahi alladhi la ilaha mo tún fọlọ́run bá búra fún ilé ẹ̀ka wà lẹ́dí dẹ́pì síbi ẹ̀dì àbá wa yẹ ké Sudan kì í sọ ọmọ Nàìjíríà ọlọ́run dẹ̀ protect ẹ̀ ọlọ́run fa ààbò rẹ̀ bò anabi wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ké ọlọ́run fa ààbò rẹ̀ bò ẹ̀ka láti kìíní dé 9 pẹ̀lú ògo tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò fi ààbò rẹ̀ bò wá eléyìí ni fixi on bandit pẹ̀lú ògo tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò fi ààbò rẹ̀ bò wá inshallah bẹ́ẹ̀ ṣáà ń wò yìí ẹ̀yin lè gbìyànjú ẹ̀ máa share rẹ̀ kẹ́ ẹ bòdà rẹ̀ kó máa jẹ́ àǹfààní fáwọn mọ̀lẹ́bí yín kó jẹ́ àǹfààní fáwọn ọ̀rẹ́ yín kó jẹ́ àǹfààní fáwọn olólùfẹ́ yín pẹ̀lú ògo tọ́lọ́run a ò ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ inshallah Nàìjíríà dákun bá a tó ṣe wọ́n kò fi wá lọ́kàn balẹ̀ mọ́ dára àjọ ayé wa rú bí akila hawla wala quwwata illa billah ala aliyyil azim.